rí bá wa lé wa ó rí pé fẹ́ ń bẹ́ ń lé wa kódà Abdul àti ẹ̀gbọ́n mi jọ máa ń múra wọn bí ọ̀rẹ́ ni ẹ̀gbọ́n mi sì gba bí ọdún kan lọ́wọ́ Abdul ṣó sì yẹn ẹ̀gbọ́n mi yẹn jù mí lọ fọdún 6 fún 6 years ẹ̀gbọ́n mi yẹn fi jù mí lọ so òun àti Abdul wọ́n jọ close dáàdi mi dẹ̀ like ẹ̀ ní mi ò kàwé mọ́ mo ti ṣe ND tí wọ́n ti máa kàwé sí kí wọ́n rán àwọn àbúrò mi kéékèèké yẹn ìyàwó bàbá mi sọ tí pé ká má sọ pé òun lòun ò jẹ́ kí n lọ léèwé mo ní kó má wọrí ìyá mi ò wẹ̀yìn wò ìyá mi ò béèrè wá ìyá mi ti wà nílé ọkọ ẹ̀ ó sì ti ń gbádùn nílé ọkọ ẹ̀ àmọ́ yẹn kọ́ mo fẹ́ sọ. Abdul ṣe bàbá mi ní pé àwọn ò fọwọ́ sí bàbá mi ò fọwọ́ sí pé ká máa bára wa sùn before ìgbéyàwó ó sì máa ń bi wá léèrè pé ṣé ipa ti ṣe o kìnìkan o yes kò ṣe Abdul ọkùnrin tí mo kọ́kọ́ pàdé ẹ má jẹ tán jẹ mo ti pàdé ọkùnrin kan ṣùgbọ́n bá mi tí ìjábalẹ̀ mo ti mọ ọkùnrin àmọ́ ìgbà tí Abdul mo jẹ́ kó mọ̀ páàsì mi náà sọ àwọn páàsì náà fún un bí nǹkan tó bírèkì mi àti x mi kìnìkan kò sọ fún un so bàbá mi dẹ̀dùn pé àwọn ò faramọ́ ìbálòpọ̀ ká tó ní ṣègbéyàwó ìdí ni wípé àwọn ò faramọ́ kọ́mọ lóyún kó tó lọ lé ọkọ pé kọ́mọ bá ṣiṣẹ́ kó lọ mo ṣe freedom mo ti lọ sí fashion school mo ti ṣe so wọ́n ti ń plan mo ṣe máa gba ṣọ́ọ̀bù fún mi òun náà ti ríṣẹ́ ní sáìdì tó wà sáìdì ọ̀dọ̀ akọ́ ló ń gbé o so ọ̀rẹ́ ẹ̀ ló ń gbé sáìdì bẹ̀bẹ̀ torí pé ó ṣe máa sọ́dọ̀ wa gbọ́n tó ti máa sí sáìdì ọ̀dọ̀ wa yẹn wọ́n tó dé yà ó sọ pé sáìdì tó ń gbé mo máa ń lọ sílé ẹ̀ o bẹ̀bí kì í sùn bẹ̀ so sì yẹn bẹ̀ àdèdè lájọṣepọ̀ torí sọ wípé òun ò fẹ́ kí n lóyún náà before ìjọ ìgbéyàwó wípé a máa ṣe mo meet àwọn family ẹ̀ náà wọ́n wà okay mo meet àwọn family ẹ̀ wọ́n wà okay wọ́n nice gan wọ́n dẹ̀ kó mi mọ́ra so ti yẹn bẹ̀ yẹn ó ní ìyá ó ní bàbá wọ́n kó mi mọ́ra ǹdẹ̀ ò pé ẹbí náà wọ́n wà okay wọ́n sì lẹ́sìn ilé wọn bá ilé géètì nílé wọn tí wọ́n ń gbé ó ní yàrá tiẹ̀ they were okay as in àwọn alájì tó máa ń wà okay yẹn ni wọ́n so wọ́n wà okay nílé wọn gan àwọn àbúrò ẹ̀ náà àwọn àmì náà Àbíbá Ajára àwọn bọ́dáde wọn ìyàwó méjì ni wọ́n fẹ́ so mọ́mí ẹ̀ ní first wife second wife wọn náà kó yàn máa so ilé wọn lè mọ̀ ìpele lórogún ni they were okay ilé wọn báyìí ó ní bí bẹ́ẹ̀ wọn ṣe kọ́ wọ́n tún kọ́ sí so òun ní second born obìnrin ní first born wọn obìnrin yẹn ti lọ lé ọkọ wọ́n dẹ̀ ní pé yẹ́ẹ̀dẹ̀ bá wa sọ̀rọ̀ kíní kan gbá kan ọkọ̀ bàbá sá ní tàbá máa ṣègbéyàwó dáàdì wọn ò tètè máa rí ọba àwọn ìtẹ̀rẹ̀ ọmọ bíi àdónù ọkọ̀ dáàdì yẹn kò yẹ kó jẹ́ pé òun máa jẹ́ first born lọ́kùnrin so ìgbéyàwó wa wọ́n fọwọ́ sí aṣẹ́nìká àṣẹ ògbóníkà lọ registry mo ní mi ò lọ registry because registry yẹn kó má máa fi tọ̀yàn jẹ èmi náà aṣọ àmì kọ̀ọ̀sẹ̀ èmi gan sí mò ń sọ̀rọ̀ yìí mi láìkẹ́ kò sí kó bẹ́ẹ̀ kó wù mí kọ́kọ́ tí máa fẹ́ ṣe fún mi o bó tí mo gbé àtànjẹ máa wà ń bẹ̀ like àti gbọ́kàn lè pọ̀ kò lè fẹ́yàwó lé ẹ̀ yes àti gbọ́kàn lè pé àkò lè fẹ́yàwó lé mi before you know it now akọ́rin pé gbéyàwó dé ni so ó broke trust ẹni bó tó bá ṣe kọ́tù ẹni mọ̀ pé anytime ló lè gbéyàwó dé kò sí burúkú ń bẹ̀ so bóyá jẹ́ nìyẹn ó ní òun wá sọ pé òun ò ṣe court wedding pé òun ò lọ sí registry pé bàbá ẹni ó fẹ́ lọ kó lọ pé kíní kan òun sọ pé òun ò lọ registry pé registry yẹn o kí wọ́n yọ kó òun gbogbo ẹ̀ òun ò lọ sí registry káwọn jọ fẹ́ra àwọn ní ọkọ àti ìyàwó kó jẹ́ wàá sanwó orí òun kó jẹ́ ṣe nìka ẹ̀ fáwọn wọ́n ṣe gbogbo ẹ̀ fáwọn everything nígbà tó ṣe gbogbo ẹ̀ tán òun lọ lé ọkọ òun ó náà ti ṣeun ó ní mo lọ lé ọkọ gbà sí ó pé oṣù mẹ́fà ọkọ mi pè mí pé kí n wá lọ ṣe IVF mo ní ṣọ́ọ̀bù mo ti rẹ́ni kódà mi àti ìṣe wedding bá ṣe lọ gbalé yẹn báyìí àgbà pẹ̀lú ṣọ́ọ̀bù ni àrí ṣọ́ọ̀bù kan tó sílẹ̀ tó tóbi tó sílẹ̀ because a fẹ́ ṣe bí fashion school ni so àgbà ṣọ́ọ̀bù yẹn gan àti ṣùgbọ́n ṣọ́ọ̀bù yẹn àṣekà tó wá gbà lé gan so torí lédà kan fẹ́ gbà kọ́ là padà gbà àti sanwó fónílé àti ṣe gbogbo ẹ̀ kó tó kí bí àkọ́kọ́ ṣẹlẹ̀ kó tó kọ́ sọ pé ok ó yà pé ilé yìí kọ́ ni a máa gbà mọ́ tàfà lọ gba ilé mi so lédà wá gbà yẹn gan wà tó wá jìnnà sí ṣọ́ọ̀bù tí mo gbà so ó ṣe fẹsẹ̀ rìn àdèlé gbọ́kàdà so báyìí gbà níyẹn ìfẹ́ yìí máa dùn ó ní rí wa kó má fi làwà tọrọ muslim ni mi ọkọ mi ní kí àǹtí ṣo tí má ti lo cap àbí scarf ni mo wé tí bá ti wé báyẹn ìborùn mi lè fi sọ́rùn mi gbà míì
tó bá máa ra àwọn kíní wá fún mi àwọn fashion cap yẹn bó ṣe máa ra wá fún mi nìyẹn kò sí nǹkan tó kàn báyà mo lò bórun àbí mi ò lò bórun kò fi ní mí lára kò dààmú mi àjọ máa ń kírun ni tí Abdul ò bá súnlé Abdullahi tí ò bá súnlé bóyá ó fẹ́ lọ ṣe ìran kan ó máa pè mí tó bá ti débẹ̀ ó máa pè mí bí tó bá ti máa mi sọ̀rọ̀ láti máa yí káàkiri gbogbo inú hòtẹ́ẹ̀lì tó sùn sí yẹn àǹtí Ṣeun àṣé ẹ̀tàn ni àṣé irọ́ ni àṣé káfí ojúmọ́ máa ń kọrin ìfẹ́ fún ni kò ní á fẹ́ ni káfí gbogbo ìgbà máa ń sọ fún ni bá a ṣe nífẹ̀ẹ́ ni tó kò ló dé odò ọkàn kò sọ pé ó dé odò ọkàn èèyàn tá a bá sì dákẹ́ tá a sọ̀rọ̀ ni ò túmọ̀ sí pa nífẹ̀ẹ́ ni èwo gan-an wá láwàá mọ̀ sọ̀nà the only thing tí mo lè sọ ni pé nígbà ayé Abdul ò pa mí lẹ́kún àmẹ́kún tó pa mí nígbà tó kú tán ó kọjá ẹkún ó kọjá ẹ̀rín tó pa mí nígbà tó wà láyé àwọn wọn ò mọ nǹkan tí mò ń sọ kì í ṣe pé property Abdul kì í ṣe èèyàn tó ní ogún kankan tó pé ó fẹ́ máa pín ogún rárá ó máa ń sọ ni pé kí ló fẹ́ máa fi ogún ẹ̀ ṣe kó ń tọ́jú àwọn ọmọ ni mo sì láàyè sí àkáǹtì ẹ̀ mo láàyè sí báàgì àkáǹtì ẹ̀ mo lè sáìn sí báàgì àkáǹtì ẹ̀ òun náà lè ṣe sèmi náà padà. àǹtí Ṣeun Abdul lọ́rẹ̀ kan Ramon lórúkọ ọ̀rẹ́ yẹn mi ìmọ̀ ọ̀rẹ́ tẹ̀tẹ̀rẹ̀ o òun náà dẹ́ kí n mọ̀ ọ̀rẹ́ àmọ́ ọ̀rẹ́ yẹn mọ èmi ò mọ bẹ́ẹ̀ yẹn a máa ń lọ mi ò lọ sí ibi iṣẹ́ ara àṣàlátù wọn bọ̀ ọ̀rẹ́ mi ó jẹ́ ara àṣàlátù wọn so ó ti máa ń rí mi lórí status ọ̀rẹ́ mi ó ti máa ń rí mi dáadáa ọ̀rẹ́ yẹn ti máa ń rí wa àwọn ọ̀rẹ́ mi ask me out àìsíkò tó wà láàrin wa bá a ṣe ń gbègbè ayé wa nìyẹn ó ní kí wá lọ sí IVF mo ní IVF kẹ kò sí ìpẹ́ tá a máa rí i kí ló kọ́ IVF pẹ̀lú ẹ̀ ó ní òun fẹ́ kí n ṣe IVF pé kálukú lè ṣe kínní nígbà tá a ṣe IVF méjì gan la fẹ́ kí wọ́n egg méjì la fẹ́ kí wọ́n embryo méjì la fẹ́ kí wọ́n lò àmọ́ wọ́n ní pé ọyọ kan pé ká lọ ọyọ kan yẹn náà padà lò tó jọkùnrin yẹn ní wá insight fún mi ọyọ kan yẹn nílò àǹtí Ṣeun oyún dàgbà lọ gbà tó yá mo bí ọkùnrin ṣe mọ̀ pé èèyàn dúdú kò sí pé ọmọ jọ tó máa dúdú yóò jọ bàbá sí bàbá dúdú ìyá dúdú so òkè kó bẹ́ẹ̀ dúdú bẹ́ẹ̀ náà but ẹ̀wọ̀n àṣekò mọ́ dúpẹ́ mo bímọ àjọ ń gbégbé ayé àlàáfíà àjọ ń gbégbé ayé ìdùnnú lẹ́yìn ìgbà yẹn ọmọ yìí ṣe pọ̀ ọdún 3 ọkọ mi tún ló yẹ ká ti lóyún mi ṣé màá lọ ṣe IVF mo ní mi ṣe IVF kó kí ló ṣẹlẹ̀ àǹtí Ṣeun mo ṣàrí pé lẹ́yìn ìgbà mélòó kan mo tún lóyún ó bímọ ẹlẹ́ẹ̀kejì ó tún jọkùnrin nígbà tó yá bọ́mọ ẹ̀ tún pọ̀ ọdún 3 mọ́ta tí mo tún bí ẹ̀ tún pọ̀ ọdún 3 ọkọ mi ní ká ṣe IVF náà mo ní oṣù kó máa ń fa IVF lọ mí náà ní gbogbo ìgbà mí ì ṣe IVF mọ́ táwa tó náà ò bá fún wa lọ́mọ méjì yìí tó ó náà ṣe máa bímọ méjì àṣẹ bó ṣe ní fámìlì ilé tó ń tọ́jú ló ní fámìlì mi náà níbì kan tó wà tí ń sì mọ̀ tí ń sì gbóòórùn rẹ̀ tí ń sì mọ̀ pọ́kọ mi fẹ́yàwó kan síbì kankan àbọ̀kọ mi fẹ́yàn kan síbì kan àǹtí Ṣeun inú ìlú kan l'Àbújá níyàwó ọkọ mi wà ọkọ mi ò sì dágbére Àbújá fún mi rí bẹ́ẹ̀ ni ó bímọ ẹlẹ́ẹ̀kẹta nígbà tí mo bí ó ní ká wá hangi boot àwa ṣáájú àwọn bọ̀dá Ramon aṣáájú wọn mari tiwa gbà táwọn mari ọ̀rẹ́ mi kọ́ ni wọ́n fẹ́ wọ́n fẹ́yàwó tiwọn èmi náà lọ gẹ́gẹ́ pé ọ̀rẹ́ ọkọ mi èmi àti wọn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pa kì í ṣe ọ̀rẹ́ mi ní ọ̀rẹ́ tàjọ ń sọ̀rọ̀ closely bí a close pa mi léyìí ilé ọ̀rẹ́ mi ò ní lẹ́yìn ọkọ mi nìkan Abdul mi ní ọ̀rẹ́ mi ọkọ mi sì tó fún mi lọ́rẹ̀ẹ́
a máa jọ ń sọ̀rọ̀ à ń ṣàbòsí